Olè Jesse, Olè Jesse, Bukola Jesse. Ìwọ ló ní fídíò yìí o, mi láìkì kí n máa pariwo. Ẹ̀yin ọmọ ayé àti gbogbo àwọn tí AJ fans worldwide. I salute you all. Let me show you my pretty face without makeup. Yeah, so that's my pretty face without makeup. Don't mind the lines on my cheek from my glasses. You know I don't like to leave my face exposed. I don't want people seeing me. Anyway, this is just a quick one to Bukola Jesse. If there's any of our fans online, I would like you to please call her attention to this video, because I know she has just responded back to me and I'm going to be coming out for her every Monday. Bukola Jesse, Olè, Eyin Brumpam, Olè ní irú ẹ̀kọ́ ló máa sọ̀rọ̀ sí mi Àbíkẹ́ Jagaban. Bukola Jesse, ó níṣẹ́ gidi tó ń ṣe, nítorí ẹ̀ ló ṣe ya gbogbo wa lẹ́nu nígbà tó sọ pé ó dá charity kìíní kan lẹ̀, ó fẹ́ máa give out every Sunday. Ọmọ olè ní ẹ́, ọmọ tí ò ṣiṣẹ́ tí ò ṣàgbàfọ̀ tó ń fojoojúmọ́ káṣọ wálé. Bólúwẹ̀ ò bá ní tó bá ń tọrọ, tó bá ń ṣe cleaner pàápàá, ó sàn ju gbéwìrì tí wọ́n ń ṣe lọ. Olè ní ẹ̀nà Bukola Jesse, ó ń ṣe drug, kò sí nǹkan tó ṣe rí ní odù. Àbú ẹnjọ́ tí mo ní kó lọ mú freezer tó gbé sí kitchen receipt ẹ̀ jáde, ǹjẹ́ orí mú jáde Bukola Jesse? Ọmọ àlè nìrun ẹ̀, olóbùkún ni ó kàn máa ń dùn mí fún ẹni. Irun ẹ̀yin mẹ́rin péré lẹ wà ní Manchester, ìwọ rẹ̀ mí. Yẹ́misí àti Maria ọmọ bàbá ẹ̀. Ṣé o mọ̀ pé ìwọ náà ló pa ọkọ Maria? Ìwọ ló máa ń gbé àwọn oríṣiríṣi obìnrin fọ́kọ Maria tán fi poison ọkọ Maria tó fi di pé máa yẹn kú. Olórí burúkú ọmọ ní ẹ, gbogbo òfò tó ṣe kò lè tán lẹ̀, gbogbo orun ẹ pátápátá. Mo pity yín kẹ́ má jẹ̀yà. Àánú Yẹ́misí àti Rẹ̀mí yẹn ló máa ń ṣe mí torí olórí burúkú ọmọ òfò tó ń gbé gbóngbó tán fi ń nà ìyá ẹ̀. Òun ní ẹ Bukola Jesse. Egbò àdáàjìná ló pa ìyá ẹ̀ lẹ́sẹ̀ náà. Egbò àdáàjìná ló pa ìyá ẹ̀ tí ìyá ẹ̀ fi kú. Irú ẹ̀kọ́ ló máa sọ̀rọ̀ sí mi, ò mọ̀ mí dáadáa ni tó bá mọ̀ mí ò tẹ̀ ní dàbẹ̀ Bukola Jesse. Irú ẹ̀kọ́ rárá tó rán sọ̀rọ̀ ẹ̀wọ̀n náà ń say I am working, I work hard. Irú iṣẹ́ wo ló work hard Bukola Jesse? Sọ fún àwọn iṣẹ́ tó work hard. Òun bá àwọn èèyàn gbowó ọmọ nìyà, ó lè ní ó lè gidi tó bá sọ pé ó lè gbé wírí o. Bukola Jesse ó yẹ kó máa sọ pé ó ní ó lè ní ẹ̀. Ó máa ń jagbà ni. Fìríǹdì ọ̀kẹ́ ní ẹ̀ náà. Alọ́kọ́ lóhun kígbe ó lè tó máa sọ pé ó lè. Èmi Àbíkẹ́ pè ẹ́ ní ó lè confirm ó lè ní ẹ́. O ò níṣẹ́ tó lẹ́gà lọ́wọ́, o ò níṣẹ́ sọ iṣẹ́ kan tó ti ṣiṣẹ́ fún wa, sọ industry tó ti ṣiṣẹ́ fún wa, sọ ọ́fíìsì ọ̀hún, jẹ́ ká lọ trace record, jẹ́ ká trace iye tó ń gbà. O ò ṣàgbàfọ̀ fojoojúmọ́ káṣọ wálé olóhùn designer. Èmi Àbíkẹ́ ti máa wà lórí ilé fún Primark orí mi. Gbogbo múra mi ò kí ń jù báyìí lọ. Jeans casual person ni mí. Mi kì í ṣe extremist bí títí tẹ́ pé dandan ẹ̀ láti wọ designer tẹ́ fowó yín rà tó yẹ pé kí oníke ni. Ó wá ń dùn ẹ̀gán hàn tẹ́ bó ṣe ń rémi àtàwọn Lanre Tẹríba àti Múyìwá Akíngbadé. Àwọn padì tèmi ni ẹ̀mí ilé fún wọn lẹ̀. Èèyàn yìí làwọn Múyìwá Akíngbadé. Wọ́n ló ti ṣe fídíò láàárọ̀ pé mò ń fẹ́ wo confirm mo ti ẹ̀ ń fẹ́ máa fẹ́ sílé bá máa bímọ bí ọmọ 6 gan máa bí fún yẹn tún kọ́. Ṣo fẹ́ parẹ́ lé lórí mi. At least aṣẹ́wó tó wọ́n ń desire tó wà appealing tí gbogbo ayé wà òun lèmi Àbíkẹ́ Jagaban. Èèyàn mélòó ló ń wà wo lórí burúkú olùlọ́ṣẹ́ ọmọ. Tó yẹ pé tó bá ti wọnú ilé bá ìyàwó wọlé, ó kẹ́ sí òṣì, ó kẹ́ sí òfò wọlé ni. Kí ló dé tí bàbá ọmọ ẹ̀ ò ṣe fẹ́ sílé? Gbogbo àwọn tán ti gbé ẹ kí ló dé tán fẹ́ sílé? Kí ló dé tí bàbá oníbúrẹ́dì ò fẹ́ sílé? Kí ló dé tí kò fẹ́ sílé? Gbogbo àwọn ti Manchester wọ́n gba ẹlẹ́nu pọ̀ pa wọ́n jẹ́ ìdànù ni because kò sí nǹkan rẹ̀ kankan lára ẹ̀, kò sáǹfààní abiyamọ gidi kan lára ẹ̀ débi pé àǹfààní obìnrin á wà lára ẹ̀. Tá ń fẹ́ ṣòfò, tá ń fẹ́ ṣìgbè tó bá lọ gbé rẹ̀ sílé níyàwó. Olórí burúkú ọmọ òfò wọn aṣọ tán wà máa fògùn tọrẹ. Ìwọ mọ̀ ògùn ṣe olórí burúkú ló gbé gbàṣẹ ìgbọ̀nsẹ̀gbẹ̀ ìyá yín ẹ sábọ̀dù. Tó bá ti ní ewé ajẹ́ kí wọn náà máa dáhùn pé egbò ajẹ́ o. Ká yẹ òní ṣoríire kò ní kùlù fún ẹ. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ Bukola Jesse. Òfò tó mú ẹ̀fọn ṣe bẹ́ẹ̀ òun ló máa ṣe gbẹ̀yìn ayé ẹ̀. Sórí gbogbo èpè tó wáṣẹ́ láàárọ̀ yìí mo bẹ́ẹ̀ fi kún lọ́tùn lósì. A máa rán nínú ẹ̀jẹ̀ bí òróró. Á di aṣọ tí wàá máa gbé wọ̀ lójoojúmọ́. O ò ní ráṣọ mi gbé wọ̀ gbogbo ọjọ́ ayé ẹ̀ ju èpè lọ. Gbogbo ọ̀rọ̀ òdì tó sọ yẹn bó ṣe máa rí fún ẹ ní ayé ẹ̀ gẹ́lẹ́. Èmi ò ní ṣẹ́ fún ẹ. Torí mi fẹ́ máa fẹnu mi ṣe pé àmọ́ bẹ́ẹ̀ bá ń ṣe mo fẹ́ máa bá yín ṣàmì sí, mo fẹ́ máa bẹ àwọn abiyamọ àwọn tó láyé kọ́ máa ṣe kí ni kọ́ máa ṣàmì sí fún yín. Mi ní fẹ́nu mi ṣe àfi tó bá ṣe nìkan ló kù ní èpè ò ní pa ẹ́. Bó ṣe ń ṣe báyìí èmi Àbíkẹ́ ẹ̀dìyẹ forí dèpònú ní mi. Irú ẹ̀kọ́ mọ́ Bukola Jesse. Ó lè ní ẹ̀nà ọ́. Ó rántí máa tó dàrín ẹ̀rú náà fèrè àti Múyìwá Akíngbadé bó ṣe fi kébékébé ẹ bá gbogbo inú ilé wọn jẹ́ náà ni tó máa gbọ́ teku tó máa wífẹ́ yẹ abásọtọ̀ wà ní àmẹ́gífà mi àmàgífà.
olórí bú ẹ̀rẹ́ ẹnu ẹ̀bí àpẹẹrẹ àjàṣẹ I'm a giver I'm a giver kí ló ń give you're just a motherfucking bitch idiot kò ní jẹ́ oníṣẹ́ oríire mi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ kò níbi tí mi ti lè bu orí pé mo jókòó mo ń relax ọmọ ayé ṣe ṣòtàn lánàá ọmọ ayé ti wà ní town ilẹ̀ tí bọ́ta fún ẹni gbọ́kàn lọ ṣe fídíò wà relevant sí mi náà èèyàn játijàti ẹni òfò ẹni àdánù ní ẹ gbogbo nǹkan tó lọ́nkọ́ sórí Ruth Nkechi àwa ò wà moved because bọ́ọ̀lù ẹ ṣe máa ń jà nìyẹn tó bá ti rí coward ṣe máa ń shoot ní bọ́ ṣe máa ń throw stones àwọn èèyàn gidi wàá jáde wàá orí bẹ́ẹ̀ mi máa ń bẹ̀jà máa fi yẹ pa máa fi bàbá ẹnu olórí burúkú ọmọ òfò oògùn tó ń ṣe káàkiri bọ̀bọ̀ tó gbé ẹlẹ́kọ̀ọ́ náà ṣé bọ̀bọ̀ yẹn ò ti já ẹlẹ̀ ó ti já ẹlẹ̀ náà ó ti rí pé òun ṣoògùn náà tí gẹ̀ẹ́lì tó ránṣẹ́ fún ẹlẹ́kọ̀ọ́ wọ́n níṣe ló lọ́ ń gé aṣọ àwọn kọ́sítọ́mà ní ṣọ́ọ̀bù tí gẹ̀ẹ́lì wọ́n tọ́ bẹ́ẹ̀ ní o àti kà lórí blọ́ọ̀gì gbogbo ilé ayé oògùn ká tó wá ń ṣe ọ̀hún kò gbé ẹ kò jẹ́ káyé ẹ nílọ síwájú ó lè ní ẹ̀nà ọ́ ó ti ṣe benefit fraud rí láìmọye ìgbà wọ́n ti mú ẹ olórí burúkú òun báwọn èèyàn gbowó ọmọ so ibo ló ti ń rówó ó máa báwọn èèyàn gba benefit ìwọ olè gidi ní ẹ ìwọ olè gidi ló ń wò káàkiri gbogbo ọjọ́ ayé ẹ nǹkan tó yẹ kán fi kẹ̀yìn ẹ ságbà inú ìwọ àti Evans tán ṣẹ̀ṣẹ̀ mú kidnapper ìwọ ló yẹ kán kọ́kọ́ padà nù olórí burúkú ọmọ jésì òfò dílé ẹkún dílé ìbànújẹ́ dílé òfò dílé òun ló jẹ́ lọ́mọ òun ṣe ọmọ rí òun fọmọ tán fi ń yangànà Bùkọ́lá jésì gbogbo àwọn tó bá ń tì ẹ lẹ́yìn pátápátá tán sọ pé nǹkan tó ń ṣe dáa wọ́n fẹ́ sí ẹ̀dẹ́dì ìparun nítorí orí burúkú gbogbo wọn ló wà mẹ́gbà tó bẹ̀rẹ̀ orí burúkú tó dá gbogbo ìjálẹ̀ lórí social media and you still have the gut to come out láti wá fèsì àwọn èèyàn ó yẹ kó máa sọ̀rọ̀ náà gbogbo ọjọ́ ayé ó yẹ kó máa fi sunkún nínú àyín nàjọ ìwọ ló fẹ́ jẹ́ ó fẹ́ dẹ́mu lẹ́gbẹ̀ẹ́yàn wàá gúnyàn pa ọ̀rọ̀ ní frustration ló sọ yẹn náà ìlú òyìnbó ló wà tán bá bí yàrá yà pọ̀n rí yàrá yẹ East London lèmi ń gbé wo mo popular gan lọ sí Canning Town kó béèrè pé òun wá ìyá tìmí lẹ́yìn wọ́n á mú ẹdẹ lé mi ṣàṣà lèèyàn tí ò mọ̀ bí tèmi gbé mi ò hide jẹ́ kí n wo bí ìyá ẹ̀ ṣe mọ̀gó fọ́tò màá wá jẹ́ kó mọ̀ pé wo tó bá ń gbọ́ ọmọ Mùṣin olóṣà tó ń jẹ̀yàn wọ́n yiri ẹ̀ tí wọ́n bá yiri ẹ̀ kí náà máa ṣe wọ́n ní wọ́n á tẹ̀ wọ́n mọ́lẹ̀ pa wọ́n á gún wọn mọ́lẹ̀ pa gbogbo àdúgbò tèmi gbé bí Mùṣin bí Òṣòdì bí ká gbé ní Òyìngbò irú ẹ̀ ló máa sọ pé ó fẹ́ dẹ́mu lẹ́gbẹ̀ẹ́ mi òfo ló máa ṣe kò ní dáa fún ìyá ẹ̀ kò ní sàn fún gbogbo ọ̀nà tó ń jẹ́ jésè ẹ má bínú ẹ̀yin ẹ̀gbọ́n àwọn àǹtí rẹ̀ mi torí ẹ̀gbọ́n ẹ̀yẹn ṣèyàn yìí àmọ́ lórí burúkọ mú òfò tó ń kó gbóngbó bá ìyá ẹ̀ òun ni wọ́n Bùkọ́lá jésè yìí fẹ́ jẹ́ ó ń ṣe good mother now ó rí bọ̀bọ̀ gidi kan tó máa fẹ́ ẹ nílé ayé ẹ ọkùnrin wo ló fẹ́ jókòó tiẹ̀ waste of human space ló jẹ́ Bùkọ́lá jésè tó bá gbọ́ waste of human space kò sẹ́ni tó yẹ kó dúró tiẹ̀ ọkùnrin wo ló fẹ́ fọ́rú ẹ̀ tó ń ṣẹlẹ́yà káàkiri gbogbo orí social media ó ṣe ń jọ́sìn náà lọ gbé Fọláṣadé Eloquenza tó gbé jáde kí ló ṣe ó gbé ẹ ṣépè gbẹ̀yìn ló ṣépè fún ó gbé bíbélì bá jáde ló fi ń gbé ẹ ṣépè lórí social media pé Bùkọ́lá jésè ìwọ ló kọ́ sóhun ní gbogbo embarrassment yìí look at you now ọ̀tún ní god tó ṣe ìmọ̀ta oṣù ṣì ń jáde ó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ arìndì ọ̀rọ̀ ń fà lẹ́nu ẹbí arìndì ṣé rẹ̀ ló yẹ kó máa dún kò yẹ kó máa dún mọ̀ náà ó fẹ́ bú nọ́sẹ́lì ní òlọ́wọ́ gbèsè ayé nọ́sẹ́lì kó wo ọjọ́ orí ẹ̀ kó wò sí ọjọ́ orí títí ẹ̀ wàá mú rí àwọn èèyàn méjì wàá máa fi gbára wọn káàkiri Bùkọ́lá jésè olórí burúkú ọmọ túlétúlé dálérú bó ṣe lọ́ṣọ̀gùn sí bàbá oníbírẹ́dì àti ìyàwó ẹ̀ náà ni ogún ẹ̀ ò dẹ̀ kí ń jẹ ogún ẹ̀ ń jẹ náà ìwọ tó rògùn túlé ayé ẹ̀ ṣe táyé ò dá táyé ò báláǹsì tí ò ṣoríire ò gbélé ayé ṣe òun ni ó lọ sí kò lọ ń yáwó télọ̀ ó ń yáwó gbogbo nǹkan kan sẹ́ndì owó sí ẹ lẹ́kọ̀ọ́ gbogbo bó ṣe nù ló ṣe ó sọ tó lémi tó ẹ̀ tó ń wá télọ̀ ẹ̀mí fẹ́ ránṣọ onídàá fún wa ti télọ̀ ẹ̀ mo ti mọ télọ̀ ẹ̀ tipẹ́tipẹ́ bọ́ mi ìran ìyá ẹ̀ mi ìmọ̀ yẹ́ rì télọ̀ pé bí 100 kí ló ń wọ ìwòwò ló kó sí tírú ẹ̀ fẹ́ máa fẹ́ mi ní télọ̀ ó mọ̀ pé jagaba náà ń pè mí ní àbíkẹ́ jagaba télọ̀ pé bí 100 wọ́n máa ń bẹ̀ mí ní kí wọ́n ràn àǹtí ẹ̀jọ̀ ẹ bá wa display iṣẹ́ ọwọ́ wa àwọn makeup artist àǹtí ẹ̀jọ̀ jẹ́ ká tọ́jú fún yín women empowerment lèmi máa ń pè torí màá ránṣọ káàkiri gbogbo wọn màá dẹ̀ wá polówó fún yín lórí show àwọn tó bá fẹ́ràn ẹ̀ wọ́n á lọ ṣe kí ni patronize wọn kò yẹ kí irú ẹ̀ náà fi nǹkan kan ṣakọ́nà ẹni dọ̀tí ẹni òfò ẹni àdánù ní Bùkọ́lá jésè ọmọ tó ń pààyẹ́ lẹ́kún ọmọ bàbá rẹ̀ ní sá ìyá rí ni bú sẹ́kún òun ní Bùkọ́lá ó ń ṣèyàn irú ẹ̀kọ́ ló máa sọ̀rọ̀ sí mi gbogbo shit tó máa ń kọ sórí Ruth Nkechi mo kàn máa ń wẹ̀ ni pé ṣé o mọ iye lives tó ti destroy gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ Misty àti Láìdé tó bá yé wọn jẹ́ Ọlọ́run ló ní kán máa ti ṣe WhatsApp I'm sure pé ò bá ṣe wọ́ọ̀sì fún wọn torí pé gbogbo ilé ayé ẹ̀ you are just full of evil and emptiness sadist ni ẹ Bukky Jesse kọ́kọ́ wọ́ọ̀kì fún ẹ láyé ẹ̀ life is not all about kakó sí aṣọ tí ò fowó ẹ̀ rà nǹkan tí ò ṣiṣẹ́ ṣe wọ́n ní nǹkan tá a bá fara ṣiṣẹ́ fún wọn lòun ló ń pẹ́ lọ́wọ́ ẹni èmi Àbíkẹ́ kọjá ẹni tó ń sọ̀rọ̀ anybody tó ń gbé Ferragamo tó ń gbé bùkà ayé yín ò ní dá pẹ̀lú designer kí ló kàn mí a ní tèmi Àbíkẹ́ bá wà lónìí Primark mo ní orí ìléfò ni mo wà tí n bá wọ Matalan ìléfò ni mo wà wọn bí ìyá ẹ̀ rẹ̀ máa bọ́ta fún ẹbí bọ́ta máa slick orí bí mo ṣe wà láàárọ̀ ìṣòrí tí n bá rọra wà báyìí sórí
simplicity works for me so well. Mi ń ṣe illiterate bíi ti tiẹ̀ náà, mi ì fẹ́ logo káwọn èèyàn lè dá mi mọ̀. Simplicity works for me. Nature tèmi nìyẹn, mi ń ṣe ẹni tó máa ń wà nǹkan mọ́ra, and that does not mean pé mi ò kí ń wọ designer. Even tí irú wa bá wọ designer, ní rí because kò ń ṣe irú wèrè tí ìyá yín máa ń wọ̀ tó máa gbé Gucci sí, àwọn Gucci Oṣòdì. Àwọn gẹ̀ẹ́sì àárín ọjà tí ìyá yín máa lọ ń rà ní €5. Irú ẹ̀kọ́ lèmi Àbíkẹ́ wọ̀. Ẹni gẹ̀ẹ́sì máa wọ designer tán bá kọrúkọ ẹ̀ sí ní rẹpẹtẹ, mi ì ní wọ̀ torí mi ò ń ṣọmọ aláta. Mi ń ṣọmọ aláta náà. Nǹkan tó rúkọ ò ní loud tí ò ní máa pariwo òun lèmi like. Kò yẹ bóyá o mọ̀ mi dáadáa jẹ́ kó sọ̀rọ̀. Bẹ́ẹ̀ bá gbé anything tó loud lẹ̀ mi ì ní wọ̀. Likewise my makeup, my dressing. Mi ò ṣẹ́gun oníwòwò bíi titi ẹ̀nà tẹ́pẹ́ tí gbogbo ìdajì ọyàn ò bá ti rìn wòwò lọ́jà ò ní tẹ̀lé ọyàn ẹ̀ follow body. No, olórí bú ọmọ gidi ní ọmọ òfò ó lè gbé wèrè aní ní Evans Jesse. Òun ló yẹ kán máa pè Bukola Evans Jesse. That's your name. Yeah. Òun pààyàn, òun ṣe drug. Lọ sọ fọ́lọ́pàá pé mi Àbíkẹ́ sọ bẹ́ẹ̀. Aláwọn babaláwo ẹ̀wọ̀n ò lè jẹ. Ṣé irú mi lògùn fẹ́ ràn ni? Ó wo mi re ni. Ó dà pé orí mi without makeup rí. Sórí iye gbẹ́rẹ́ tó wà lójú mi bíi 40 ni. Ó bá ń gbọ́ olú ọmọ Àbíkẹ́ gbogbogbò. Ìdágìrì tó ń bá àwọn ọ̀tẹ̀ lẹ́rù. No be by face, ẹnu lásán by mouth. Mo mí ni ẹni tí máa sọ bẹ́ẹ̀ fún ẹ. So you look at me so well. Kó tó bọ́ta kírú ẹ̀ ìpọ́nrí máa pọ̀pọ̀ yálàjà ìpọ́nrí máa pọ̀pọ̀ àwọn tó bí ẹ̀. Kó tó fi rú èmi pa wá. Check yourself now. Wo rí ẹ̀ dáadáa now. Pé Àbíkẹ́ ó ló máa jáde everyday. Ìwọ lè jáde everyday. Ó máa bẹ́ ẹ̀sìn kúrò lórí ẹ̀sìn tó wà nílẹ̀ fún ẹ náà. O lè get over ẹ̀sìn yẹn in another decade. Ọdún 10 ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀sìn yẹn máa tẹ̀lé ẹ kiri ni. Ọkọ tó bá fẹ́ aṣẹ̀sìn. Àwọn ọmọ ẹ̀ wọ́n ń ṣẹ̀sìn. Ó gbìyàn rí, it's too obvious, it's glaring. Pé wọ́n ló kọ́ sí gbogbo fracas, gbogbo unrest orí social media. O tún ti lọ bẹ Bímbọ́lá Ṣóndé. Ẹ̀bẹ̀ ló máa bẹ̀ kiri. Gbogbo àwọn ọ̀rẹ́ tó ṣe bí fún gbogbo wọn wọn lè gbàgbé ẹ̀ náà túlétúlé olórí burúkú ọmọ òfò tó fi ń ṣépè fẹni tépè bá yẹ sí. Nítorí tèmi bá máa búyàn sí màá náà bá yí ẹ fẹ́ bàjẹ́ bá yẹ Jésè ṣe bàjẹ́ ni. Àṣà ni mo fi dáná. Àbí o fẹ́ ní ìsinmi bíi ti Jésè ni. Àbí ìlà yìí ló fẹ́ bá yí ẹ bíi ti Bùkọ́lá Jésè ni. Bí ṣe máa ń béèrè lọ́wọ́ àwọn tí máa bínú sí mi pé ṣé kì í ṣe fáyé ẹ fẹ́ dojúrú bí ayé Bukky Jesse ẹ̀yìn Brumpa Manchester. Wọ́n forúkọ ẹ ṣépè ní ìsìn orúkọ tó fi ń ṣépè fún yàn. Sọ́sọ́ di gbogbo jágáwèrè tó máa ń parí no kò kàn mí náà ó mọ orúkọ mi ní Tolúlọpẹ́ ni mò ń jẹ́ náà come on sọ́jí ara ẹ̀ ó wọ wèrè ni. Tó bá pè mí Tolú pè mí lórúkọ àwọn mùsùlùmí Bàsírátù kẹ̀ǹkẹ̀lẹ̀ ò Tolúlọpẹ́ Bàsírátù orúkọ tó já ju tó máa ti gbọ́ wọn àti mọ̀ pé lè ọjà tán ni ọjà kùtùkùtù lọmọ Àbíkẹ́ yìí. Èmi ò ń ṣèwọ lórí burúkọ ọmọ òfò má ṣàǹfààní tó fi ń ṣépè fọmọ olórí ibú gbogbo àwọn ẹ̀gbọ́n ẹ̀ gbogbo ìdílé yín ló ń ṣépè fún ẹ. Ẹ̀gbọ́n ẹ̀ tó fẹ́ Monica Osimu ó lè bẹ́ẹ̀ lórí tán bá fún ládàá. Rẹ̀mí ẹ̀gbọ́n ẹ̀ lè pa ẹ́ apple rifle. Ìwọ Mọ́yọ̀sọ́rọ̀ Yẹmí Rẹ̀mí ṣé Yẹ́misí àti Maria jọra yín wọ́n ti dípọ̀ ìwọ àti Mọ́yọ̀sọ́rọ̀ olórí burúkú ní ó ní ọkọ nílé àbúrò ẹ̀ náà lọ́kọ ẹ wá jọ dálé mọ́ṣú orí mi má jẹ́ káyé mi bàjẹ́ ìwọ ló lọ bá àbúrò ẹ̀ kó ẹrù ẹ̀ kúrò nílé ọkọ. You don't get it. Gbọ́ sórí ilé ayé ẹ̀ náà lọ́pọ̀ ànídàálẹ́ ní ẹbí yín ẹ̀gbọ́n ẹ̀ Rẹ̀mí náà ìyábejì ó mọ nǹkan tó róòlù tó play nínú life ẹ̀. Oh come on jẹ́ ń sọ fún ẹ bó ṣe ń ṣẹlẹ̀ in case you don't know. Àwa gbọ́ gbogbo story ẹ̀ tán àwọn ará Manchester wọ́n finish ẹ̀ tán ó wà very unlikable by most people in Manchester. Wọ́n lè pa Bùkọ́lá àwọn ará Manchester. That is how bad your attitude is and you need to change for good. Ó ní láti change Bukky Jesse. Olórí burúkú ọmọ òfò ó lè gbé wírí ńlá òun ní ẹ èmi ló fẹ́ fi pa ó lè fi mí pa náà ó rí mi ni mo bọ́kùnrin mo bí obìnrin wọ́n ń ṣoríire èpè irú ẹ̀kọ́ ló fẹ́ run àwọn kan tó tara irú èmi jáde tó ní mo ti sọ fún ẹ pé ẹni tọ́lọ́run bá ń súre fún ẹ̀dá kan tó ṣẹ́ èpè fún ẹni tọ́lọ́run bá dẹ̀ ti gbé ṣépè tọ́lọ́run sọ pé ìwọ yìí o ègún lòun máa gbé ẹgún o kò sẹ́dá kan tó lè wẹ̀ mọ́ èpè ń jà lórí ẹ̀ Bùkọ́lá Jesse kò dẹ̀ sí aláyẹ ẹni tó lè wẹ̀ mọ́ ní orí ẹ̀ èpè yẹn máa pa ẹni gbogbo àwọn ìyàwó bàbá oníbúrẹ́dì tó ṣe kà fún ọ̀ọ́ni jẹ́ onísìnmi orí gbogbo àwọn èèyàn tó ti bànújẹ́ tó ti báyé wọn jẹ́ nílùú Manchester yẹn wọn ò ní jẹ́ onísìnmi orí bó ṣe ń sọ̀rọ̀ lánàá orí bẹ́ẹ̀ mi ṣe rọra ń wọ́ èpè fún ẹni èpè lè náà máa ń pè àwọn èpè ní Auto Strider mo dá padà ẹ padà sórí Auto Strider ìwọ ò mèpéṣẹ́ olórí ibú ọmọ òfò orí bó ṣe ń ṣe bí alápatẹ́ńṣọ̀n kò sígbà tí wọ́n níbẹ̀ wá dóòsì gidi fẹ́ni tó bá ní high blood pressure àtẹni tó bá ní nervous breakdown because gbogbo jáde tó ń jáde sí ti wèrè gbà ni mo sọ fún ẹ lánàá mo ló máa ṣagolódé pọ́tà orí Facebook Bùkọ́lá Jesse ló ti máa bẹ̀rẹ̀ sí ní ṣagolódé pọ́tà o ẹ má bínú ẹ̀yin èèyàn mi pé mi ìfẹ́ sọ òyìnbó púpọ̀ torí pé mo wà ń ta mi ìfẹ́ sọ òyìnbó mi ní fẹ́ catch any unnecessary attention níbí báyìí so ẹ jọ
ẹ jẹ́ ìrora máa fún lẹ́sẹ̀ẹsẹ̀ báyìí ẹlẹ́sẹ̀ẹsẹ̀ ṣóye yín torí mo rí pé ọmọ òfu ẹ̀ ó ti jáde ní àárọ̀ má dẹ̀ gbé ìyá ẹ̀ sáré má gbé bàbá ẹ̀ sáré tó bá di alẹ́ má tún jáde fún tó bá tún di òru bó bá jẹ́ òru ló ṣe mí ẹ má bínú ẹ̀yin fáǹsì mẹ́wàá ta láti ẹ tẹ notification board yín Bukky Jesse ló ní season yìí mo fẹ́ ṣí season mi fún olè gbèwìrì olórí burúkú ọmọ onídrọ́gì oní pp nǹkan àlejò bẹ́ẹ̀ ni mo pè nìkan àlejò K1 kí nìyẹn ní fi ṣe bàbá mi nìyẹn ọmọ tó bá ṣe yẹpẹyẹkẹ kí bàbá mi fọ yín lẹ́nu kó gbà yín nídìí kó fọ yín nímú tójú yín gan bá ṣe fọ kó fọ yín lójú ní bẹ́ẹ̀ bá ṣe ń gbé wá ní Káyìndé máa kó bo yín kọ̀ọ̀kan èmi náà ọmọ ayé làwa náà ṣé kí bàbá wa máa sùn lébi ni irú ẹ̀yàn mo ní dọ̀tí játijàti báyìí àkókò ṣe máa sọ ni pé bàbá fọ yín lẹ́nu torí tí bàbá gan bá lòun fọ ẹ lẹ́nu máa mọ̀mọ́ deny pé wọn ò fọ ẹ lẹ́nu torí kò ṣerú wo ní dọ̀tí wọ́n filthy idiot ìwọ tó ní good rep ò ní PR ẹ̀ ò dá rárá játijàti ẹni òfò ẹni àdánù ní Bùkọ́lá Jesse ọmọ òfò tó ń kó yàbá ìyá àti bàbá ẹ̀ wọ́n ló bá gbogbo ìdílé Jesse jẹ́ gbogbo orúkọ yín tán bàjẹ́ ní ẹni ìwọ ọmọ òfò ó lè gbéwìrì Bùkọ́lá Evans Jesse ó lè kidnapper bó ṣe nìyẹn tó lọ kó gbogbo lé Bímbọ́lá aṣọ tó níwọ̀ kọ́ lọ́mọ Ìbàdàn 15 bí ẹni pé gbogbo òṣì tó ń ṣe yẹn ti ràn wá kò ràn wá náà olórí burúkú tó ràn yín Ṣẹ́gun ẹni ẹ̀tẹ́ ni ẹ sábọ̀dù fún rẹ̀ ó ní bó ṣe parọ́ gbogbo ayé ti rí pé sábọ̀dù olórí burúkú ìyá tí ò ní ògo gidi tó máa lò fún rẹ̀ débi kó máa lò fẹ́ yẹn tẹ́ǹtẹ́ ó sógo lára ẹ̀ gbogbo nǹkan tó kù fẹ́ sábọ̀dù báyìí bó ṣe wà yẹn ìbànújẹ́ àti ẹkún ló kù fún un torí ó ti balẹ̀ ayé jẹ́ sábọ̀dù ti ba ayé jẹ́ náà orí gbogbo èèyàn tó ń wẹ́ sábọ̀dù ni wọ́n wò ní wọ́ ẹ̀sìn ìwò ìdọ̀tí I'm sure pé ó ti disappoint ara ẹ̀ fúnra rẹ̀ àwọn ọ̀rọ̀ tó ń sọ àwọn ọ̀rọ̀ tẹ́pẹ́ táwọn èèyàn bá gbọ́ wọ́n á sọ pé màmá ṣàgbàlagbà ní ẹ̀yìn yìí ṣe ní ìlàkàyè rárá ẹnu ara ẹ̀dẹ̀ ló fi ṣe kíni ló fi bàyí ara ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ yẹn ló fi sọ̀rọ̀ èèyàn tóun jẹ́ fáyé so ẹ̀yin followers ẹ̀ náà kí lẹ rò pé máa expect of you ọmọ ẹ̀ ń fọ ẹ létí nínú ilé Bùkọ́lá Jesse ọmọ ẹ̀ ń nà tíṣà ó lọ concentrate lẹ́yìn ó sọ̀rọ̀ ẹ̀ di nuisance lórí social media ó bẹ gbogbo àwọn olóògùn ẹ pé kọ́ máa bẹ ṣògùn sọ́mọ ẹ̀ kó rí ọmọ ẹ pé kọ́mọ ẹ máa ṣe dáadáa kó ṣe fi yan gan kó má jẹ́ ọmọ bànújẹ́ ọmọ bàbá rí ni sá ọmọ ìyá rí ni bó fún bíi títì ẹ nǹkan tó yẹ kó má ṣe nìyẹn as a parent you work on the future of your son make him a better person and stop wasting your time on social media cursing people sórí ní ti jí làárọ̀ yóò rí pé mo níṣẹ́ ìníṣẹ́ iṣẹ́ tí mo gbà náà níṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí ni ẹbí wa ní nǹkan kan tó bá máa pè mí Àbíkẹ́ láyé ìbí ọ̀rọ̀ kan àsọgbé ni àsọyè ni wàláì bẹ́ẹ̀ bàbá ṣe wáyé pàmò àrínà là máa rí mo máa ń sọ fún gbogbo yín èmi I'm not one of those people tó máa sọ pé nature should not take its course no gbogbo ọjọ́ tí n bá sùn tí n bá jí mọ́ ohun Ọlọ́run ọba ni kò lè jẹ́ lọ́wọ́ èèyàn lọ́kọ ẹyọ kan yẹn lẹ̀ gàrá ni ó ṣúọ̀jù irú ẹ̀kọ́ ló máa lọ ṣàgùn kan wá pa èmi Àbíkẹ́ ta ló lóògùn ẹ̀ kílẹ̀ pòpọ̀ tó dòun torí èmi Àbíkẹ́ fífẹ́ dá yín lò tó bá ń gbọ́ kò lè work impossible torí pé ẹni tó ń gbénú mi ó ju ẹni tó ń gbénú gbogbo àwọn olóògùn ẹ̀yẹn lọ mi ní láti máa pariwo jù bọ́n ní ẹ jẹ́ ká fi ohun tó jẹ́ titi Késárì fún Késárì yẹn ẹgbàá ló dìsáàbù àti kòbókò lọ́wọ́ èmi Àbíkẹ́ Jagaba má dẹ̀ nà yín ẹ má já kùtùkùtù mọ́ mi lọ́wọ́ ni ìwọ bọ́ta gbé ẹnu wèrè ọyọkọ Jagaba kò ní yẹ kò ní dáa fáwọn tó fún ẹ lóhùn lọ́sàn gangan bó bá ṣe lóògùn sọ fún wọn pé mo ní pé mo gbà padà ojú kòró kan kì í pa kan jẹ wòmí re wòmí kojú ìṣòro mo ní ẹni láòmù ọ̀la láòmù ó gbọ́ Jésè ẹnu lẹ́sẹ̀ gbé ìpẹ̀kúrà ojú ọ̀nà wo ẹsẹ̀ yóò mọ̀ pé kúrọ̀ játijàti lójú ó ẹ̀ lọ́wọ́ yín ò lè ka mi ẹ yé waste time yín apá yín ò lè ka gí òṣèmí Àbíkẹ́ ìyá yín tó lóun tewé gan apá ò ka mi ní ìmọ̀ràn àwọn babaláwo tẹ̀ ń lò ẹjọ́ torí ọlọ́ ẹ sọ iye tí chẹ́ńjì yín bá kú kẹ́ lọ gbà lọ́wọ́ wọn torí kò ṣiṣẹ́ ẹ ti fail woefully Bùkọ́lá Jesse bọ́tà bí ń ṣe bọ́tà yìí tó ń bá tún bọ́tà mà tún bọ́tà fún ẹ gbogbo sórí ilé ayé ẹ mo fẹ́ máa bí ẹ pé níbi tó ń bẹ̀ mí sí mo yẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ nìkan mi tún máa ń gùn mí mo lè disappoint àwọn fans mi náà Àbíkẹ́ má dá wọn lóhùn anybody má ní má dá anybody lóhùn o olórí burúkú ọmọ tó fi ń fọ inú latrine òun ni Bùkọ́lá Jesse ẹ̀jẹ̀ ń fi pa torí ẹ̀rí láàárọ̀ tó ń rọ́ ìpè ìyá rẹ̀ lórí àtọmọ kan ṣoṣo tó bí bó ṣe máa rí fún mí ní ṣépè fún àmọ́ gbogbo bó ṣe gbàdúrà yẹn pátá ló ṣe máa rí lórí Bùkọ́lá Jesse gbogbo bó bá ṣe rò sí gbogbo àwọn fáǹsì mi pátápátá gbogbo AJ team gbogbo nǹkan tó bá rò sí wọn níbi ibi yẹn á bá ẹ wọnú létọ̀ ẹ̀ wá abẹ́ gbélé abẹ́ ẹ̀sùn abẹ́ ẹ̀ jí bó bá jí wàá jí pẹ̀lú bí wàá sùn pẹ̀lú bí gbogbo bó ṣe gbà pátá ló máa rí fún ẹ gbogbo èròǹgbà lórí wa pátá lórí AJ team pátá ló máa rí fún ẹ bẹ́ẹ̀ gẹ́lẹ́ Bùkọ́lá Jesse. Is it not even a shame ò ń gbé ìlú òyìnbó ò ń fojoojúmọ́ bọ́ta bíi ti látòṣà ẹgbẹ̀jì ológun tí ò rí òóràn díẹ̀ ò ń bọ́ta máa pa yín ojú òtí ẹni
Shame ló jẹ́ fáwọn tó ń wọṣọ sẹ̀lẹ̀ náà. Ta ló ń bọ́ta who does that lórí social media? Àtẹ̀sígbọ́ ti Fọláṣadé Eloquenza tó bá sọ gbogbo ẹ̀ tán. Mọ̀mí Annabelle a kì bíbélì mọ́lẹ̀ ni a ní Corinthians sọ pé Ezekiel sọ pé Sáàmù òun sọ pé abàràbẹ̀ sí ni èwo tún ni tolóògùn ọlọ́pàá èwo ntèpè wo ni wo lórí social media. Ìwọ tó rí lò fún ilé ayé ẹ̀ kí ilé ayé ẹ̀ balance kò ní kàn bẹ́ẹ̀ wógùn gidi kò fi leverage ayé ẹ̀ káyé ẹ̀ fi rojú káyé ẹ̀ fi tùbà kò yé ṣe yánmayànmá mọ́ at 41 ó ń ṣe yánmayànmọ́ gánà gbogbo ọ̀dọ̀ ọ̀rẹ́ tó ń dé sí ní Nàìjíríà mo ti ní kọ́ lọ kó fọ́tò gbogbo àwọn ọ̀rẹ́ yẹn jáde kí ló kàn mí kò ní yẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ó mọ̀ pé mi ò ní anybody tó fẹ́ blog mọ́ mi tó fẹ́ dùn mí ṣòro àwọn ẹbí tó ń bá ẹ rìn màá jẹ́ kán regret pé wọ́n bẹ́ẹ̀ rìn because ọmọ ọ̀dọ̀tí olórí burúkú tẹ́ pé igi mahogany yẹn ló yẹ kán máa fi gbẹ́ lórí gbàgbó sẹ́gbẹ̀gbẹ̀ òun ní ẹ ó yẹ ká spare for anything náà Bukola Jesse onídọ̀tí ní olè ní ẹ ò ṣiṣẹ́ rí iṣẹ́ tó bá ṣe rí mo ní kó wá prove ẹ̀ fún wa níbi tó ti ń ṣiṣẹ́ jẹ́ ká lọ sáàchìyẹ tó ń gbà monthly. No, we need to know. We need to trace those accounts. Tó ń pọ̀jà tó owó tó fi ń wọ designer. How much do you earn, girl? Tell me. Èló ló ń gbà? Ibo ló ti ń ṣiṣẹ́? Ta lọ ọ̀gá ẹ̀? Department wo ni? Nínú UK yìí náà. Àwọn ọmọ mi bá dìgan. Kò sí ibi tí mi ò sí léèyàn lọ́wọ́ nínú ìlú táwa yìí. Ọmọ òṣàgbà kò ṣiṣẹ́ ojoojúmọ́ káṣọ wálé. Ẹ sọ fún mi. Ó lè gidi ní ẹ́. Nínú gbogbo nǹkan ọmọ kan tó ló bá mi jẹ́ ni aṣẹ́wó ò bọ́mọ jẹ́ o normal iṣẹ́ ni fóbìnrin ni o ó bá gbọ́ tí wọ́n ní àwọn tèmi ń ṣáṣẹ́ wọ́n ń ṣáṣẹ́ àná ń ṣáṣẹ́ lóru mọ́jú o ọ̀lẹ́sìn gbogbo wọn kọ́ ló gbọ́dọ̀ wà lórí kọ̀ǹpútà àwọn ọmọ mi tó ń ṣáṣẹ́ àwọn mi orí street Allen Avenue ni survivor náà ń pè of fittest tó bá jẹ́ nǹkan tán mọ̀ ní ó bá yẹ Ọlọ́run á kó sí wọn ní wọ́n á yé ta òbò yìí mọ́ àmọ́ kí ni ká sọ fún olè ó lè gidi ní ẹ Bukola ó lè náà ló bọ ọmọ jẹ nínú gbogbo nǹkan gbé wiri aníní Evans ń wókun jèsè òun ló yẹ kó máa pè é Bukola Evans apààyàn kidnapper ó lè ní ẹ náà gbogbo àwọn tó wà lórí iṣu ẹ tó ló ń ṣe give away Sunday ó lè ní gbogbo àwọn tó ń gbà lọ́wọ́ ẹ because tó máa gbé èpè mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sórí gbogbo nǹkan tó ń fún wọn bí ábí 23 ló máa wá sọ́dọ̀ tiwọn ìwọ náà àforíkó méje tó bá strong jù ń bẹ̀ wọ́n á dà yẹn lé ẹ lórí give away Sunday give away my food. Where do you get them? Tell us the source of those goods. We need to trace them. Nǹkan tí mo bí ẹnjọ́ sí nìyẹn pé sọ́bí tó ti ń ṣiṣẹ́ fún wa jẹ́ ká lọ bèrè lọ́wọ́ ìjọba. Àwọn HMRC jẹ́ kó trace ẹ̀ jáde. Jẹ́ kó trace ẹ̀. Kí ló ní láti hide ìwúrú èmi sì bẹ́ẹ̀ mọ̀ pé mi ò níṣẹ́ yìí ń sìn. Kó wá lọ bèrè mi ń sìn. Kẹ wá dí mi lọ káàkiri. Pé òkè o ọmọ kan tó lóhùn Àbíkẹ́ Jagaba iṣẹ́ wo ló ń ṣe. Wọ́n á sọ fún yín tí bá jẹ́ lè jọba rí. Wọ́n á ní àyẹn kà wọ́n ti mú rí ìgbà kan bọ ìwọ oní bad history fraud ó jẹ́ home office lólè ó ta pálí onípálí ẹlẹ́wọ̀n gidi ní ẹlẹ́wọ̀n first class citizen ẹlẹ́wọ̀n òun ní ẹ̀nà ó lè ní ẹ̀nà torí gbé mílíkì àbí kí lórúkọ ọmọ ẹ̀ náà ṣe fíẹ́lẹ̀ náà ṣe jẹ́ kó lọ́ṣẹ̀ wọn ó fẹ́ Búláre Tẹríba wọ́n ní wọ́n fún Láre Tẹríba ní 20,000 euro kí ló fún ṣé wọ́n nìyẹ́ wọ́n ní bàbá olórí burúkú iṣẹ́ wo ló ń ṣe sọ́run iṣẹ́ tó ń ṣe tó fi ní 20,000 tó kó fún Láre Tẹríba fún wa you're just a fucking liar idiot. Kí ló ń parọ́ fún ìwọ fún Láre Tẹríba lówó iṣẹ́ wo ló ń ṣe tó fi fún Láre Tẹríba lówó iṣẹ́ wo ló ń ṣe tó fi fún Múyìwá Akíngbadé lówó mi ìwà ọmọ mi sweetheart mi láyé owó orú ẹ̀ ò sí lọ́wọ́ ẹ̀ àwọn máa bu jẹ́ bùdánù wọn mọ́ làtàn kọ sówó náà tó bá jẹ́ pound àwọn èèyàn àfàyà tó bá jẹ́ dọ́là ní Múyìwá àfàyà Tinubu bí tẹ bá gbé jáde ní euro á sọ fún pé fóun láyé denomination ní euro yẹn bí 100 euro ànàpà tó bá jẹ́ 1000 ní kó bá wọ 1000 kò ní nọ́mbà tí ìwọ lówó tó lè fún mi ìwà àtà tó rí ṣe lọ́wọ́ wo lórí burúkú olóòórùn onípátákan ìró kan onípátámọ̀ òróvíà olòṣì ọmọ àlè onípátá fún rọ́bà eyín jẹ́ ẹ̀yọ̀ eyín nàṣọ́ eyín bayé jẹ́ kò ní yí àwọn tó bí ẹ lọ́nà ọ̀run ìwọ lówó tó máa fún Láre Tẹríba ó kọjá ọmọ olórí burúkú tó máa fẹnu bàyàn jẹ́ káàkiri gbogbo ọjọ́ ayé ẹ̀ ó mọ̀ ṣe orówó ló fi dé bàbá ọmọ ẹ mọ́lẹ̀ kó má lọ ìgbà tí ìṣẹ́ fẹ́ pa yín tíyẹn rí pé olòṣì ní ẹni bá ti fẹ́ ó máa kọ́ ẹsẹ̀ burúkú wọnú ilé wọn ni ìyẹn yà jẹ́ ẹ̀dànù kí olórí burúkú ire o wọn lè máa ń dálé mọṣúnù ràn ẹni owó lè jẹ́ kẹ́ wá fòun rúbọ torí àwọn ọkọ Màríà náà ẹ ti pa wọn láìpẹ́ ọjọ́ ìwọ ló gbé girlfriend fún ọkọ ẹ̀gbọ́n ẹ wàá máa gbọ́mọ fún tó fi poison ni tó fi kú yes èmi Àbíkẹ́ sọ bẹ́ẹ̀ story ẹ kún tán ò ní good record rárá Bùkọ́lá Jesse history ẹ bad gidi ibi tí mo tàn pé olórí burúkú ní ìyá yín tó lóhun tó kún bọ̀ má ṣàǹfààní nìyí ṣé ó máa sọ pé òun ò gbọ́n pa gbogbo ìwà ká tó wu ni kí ló dé tí o blog ẹ kó sọ fáyé pé Bùkọ́lá Jesse o olórí ibú ọmọ òfò tán fi ń ṣépè fún ọmọ ní o má ṣàǹfààní ọmọ ní o this is the so much tó ń gbọ́ nípa ẹ o
ó yẹ kó lè sọ náà. Ẹjọ́ ẹ̀yin tèmi, ó yẹ kó lè sọ. Ẹ ní òótọ́ ẹyọ kan, gbogbo tíìmù yín àwọn tíìmù tó máa ń tọ̀yàn ni. Ìwọ tó lè sọ fún ọmọ ẹ̀gbọ́n ẹ pé ó máa pa, ìyẹn ọmọ Monica Osim èyí tó bímọ fún ẹ̀gbọ́n ẹ, ó ló máa pa, kò tiẹ̀ ń bẹ̀ lẹ́rù kó máa ló máa pààyàn. Ìwọ tẹ́ pé òkú èèyàn nìyẹn, tó bá ń gbọ́ òkú alààyè. Bukola Evans Anini Jesse, ìwọ ló yẹ kó máa dáhùn. Òkú alààyè, you're just a walking corpse. Walking corpse, a living corpse. Òkú tó ti kú, wọn kò tí ẹ̀ ń bá àwọn ẹni. Life ẹ ti finish. Ọkùnrin tó bá wà involved pẹ̀lú ẹ tí ẹ ti finish. Ṣé o mọ èèyàn tó wà involved pẹ̀lú ẹ̀mí Àbíkẹ́ ní Nàìjíríà? Prominent people, high class people, working class people. Wọ́n rú àwọn ọmọ mi tí mo bá ya photo. Wọ́n wà proud láti identify pẹ̀lú mi pé Àbíkẹ́ Jagaban. We are proud to be part of your team. They go out with me, they give me treats. We go outing every now and then. La máa ń lọ party. A máa ní outing ṣáá ni. Why? Because they are proud to be part of my life. Ta ni ó wà proud láti mọ̀ wọ́n? Ṣé T-girl àbí T-baby tó ránṣọ? T-baby go kò wà proud of you. If you have to know, táwọn èèyàn bá lọ bí T-baby bóyá kò tí sọ fún ẹ, ó máa ń deny yẹn lẹ́yìn ẹ ni. Òun ṣe ọ̀rẹ́ òun bẹ́ẹ̀ yẹn o. Irú èwo èèyàn játijàti wo onídọ̀tí wọ́n rò pàṣán lálẹ́ èèyàn ńlá ni. No, mo sọ fún ẹ pé ẹlòmíì kó sí àlárì látòrí délẹ̀ àmọ́ kò ní gba iye ẹyọ kan tí ẹni tó wọ sílíkì máa wọ̀. Why? Nítorí pàṣán ńlá kọ́ ni èèyàn ńlá. Inú ara, inú ẹ̀mí, inú ọkàn wa torí yìí òun ni èèyàn wà, kò ń ṣe aṣọ tá a wọ̀. Kò ń ṣe aṣọ tá a wọ̀. Ìgbà tó gbé gbogbo ọ̀rọ̀ Múyìwá tó ń bú mi ìwọ lórí burúkú. When I met Múyìwá, he is an amazing person. He's one of the most incredible, the most wonderful creature tí Ọlọ́run dá. Kálukú máa ní àbàwọ́n títí ẹ̀ ní ara láyé yìí. Èmi ò dédé fọ̀rọ̀ lọ́rọ̀ búyàn, ọ̀rọ̀ tí ó kàn mí mi ń lọ dá sí. Ìgbà tẹ́ gbé kéèsì wá fún mi jọ́sìn, mo ní mi ò ṣe for some reason, as if I knew we're still going to meet in future. Mi ìbá sọ̀rọ̀ rí láyé mi, but something told me that you guys are lying against him. But whatever it is tó bá ní nínú home ẹ̀, kò kọ́ anybody. Wọ́n ní ti kó wá lára kó wá kálukú. Ẹ mọ̀ pé mi ò dédé búyàn. Mo ní àwọn victim mi, àwọn tí mo wà after. Ọ̀rọ̀ nǹkan tá à ń ṣe prey àti predator ni. Ẹlẹ́mìí ló máa láti wà láìta láìsí mọ́bìlà. Bí mo bá rí pé mo rẹ́yìn ẹ̀ báyìí wá àti Esabod mi ní dẹ́yìn. Àwọn tó máa ń bẹ̀bẹ̀ nítorí àwọn ẹ̀gbọ́n ẹ̀, àwọn Rẹ̀mí, àwọn Yẹ́misí, àwọn Maria, àwọn náà máa ń jẹ́ kí n gbẹ́nu kúrò nínú ẹbí Jésè. Bọ́ kò ní yẹ gbogbo ẹbí Jésè mo tún sọ òfò ní bàbá ẹ̀ gíbà tí máa ṣe lọ́nà ọ̀run. Tí bàbá ẹ̀ bá ń rákòrò ìgbẹ́ ló máa jẹ lọ́nà ọ̀run, èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Ìyá ẹ̀ náà tó egbàdá jiná pa sí nọ́mbà 5 má folúkù sí olórí burúkú ọmọ oníṣẹ́ ọmọ bàbá radiographer àbí kí ló ní bàbá not radiographer kí ni ẹ̀jẹ̀ bá ẹran mi létí àwọn tó máa ń ṣe rìwáyà bàbá rìwáyà kò ní yẹ olórí ibú ìwọ ọmọ bàbá olówó ni bàbá ẹ̀ ṣe rìwáyà mọ́ ṣe prophet olófò ọmọ játijàti ọmọ àdánù tó fi ń ṣépè fún ọmọ àmàmì olóṣì. Èmi wà ní ẹni tó máa fi pa, èmi ò sí ní ẹni tó máa fi pa o. Ó mọ̀ kéèké mi gan máa dé ní o, orí mi máa tanná lẹ̀ ní ó lè ní ẹ́. Fridge freezer tó gbé bọ́ta nù lé ẹ lọ mú rìsíìtì wá. Àwọn ọ̀rẹ́ ẹ̀ wù ẹ́ ní àwòsúnkún, òun wo rẹ̀ láwọ̀ rẹ̀ rìn. Ẹni ẹ̀sìn ẹni ẹlẹ́lẹ́yà òun ní ẹ̀nà. Sister Eileen, ẹ má jẹ́ kó bu yín kò tó yín bu olórí burúkú náà ọmọ tí nǹkan kan òbí ṣerú ẹ̀ ló máa bu yín ni. Ẹ lọ trace record ẹ̀ rí pé irú ẹ̀kọ́ ló lè bu yín náà ìyá wọn ló ránṣẹ́. Mo dẹ̀ fẹ́ kẹ́yìn náà ní sùúrù Sister Eileen, I'm still gonna talk to you one on one. Seriously. Àwọn ọmọ yín ò wọ́ ọ̀tẹ̀ yálà ìyá wọn olúwa ló ní glory ìwà gbá yìí ọmọ mi. Abe, yes, ẹ jẹ́ kí n pọ̀ fún Bukky Jesse olórí burúkú nǹkan àlejò Manchester. Wo àwọn boys kan tẹ̀ máa dé látẹ̀kọ́ ní next week o. Mo sọ àwọn ọ̀gá o, àwọn driver wọn, àwọn chauffeur, wọ́n máa need nǹkan tó máa fi sùn. Mo sọ fún wọn pé lórí ibú ẹ wọn ò ṣàṣẹ lábẹ́ ẹ láti bí ọdún kan sí méjì torí bọ̀bọ̀ tó fẹ́ lẹ́kọ̀ọ́ yẹn náà ó lóun ò kò bù ẹ́ olólórí burúkú lára ẹ ti dí pẹ́ta ó lóun ní body odor ó ní ìdẹ́lẹ̀ òmùgbà tó máa ń change bra ẹ̀ wọ́n ló máa wà addicted to a particular bra wọ́n lè wá wò gbogbo ara ẹ̀ á pọ́n á dẹ́tì ṣó mọ̀ pé sísan rẹ̀ ò dá ò ní shape olórí bú ọyàn kan ní gbogbo nǹkan ó terrible lèèyàn náà Bukola Jesse ṣé rẹ̀ là ń sọ ni wọ́n ń pe gbogbo obìnrin ìwọ náà jáde ó níwà ó tún lẹ́wà gbogbo nǹkan lọ́lọ́run dì náà yẹn ọ̀rẹ́ mi Àbíkẹ́ àwọn ọmọ tèmi gangan jàgá sílẹ̀ inú shopping mall ni mo ti ń kọrin yìí o àwọn òyìnbó gan wò mí pé ọmọ yìí ní swag hey yo girl you got some swag there wọ́n ní yeah I do have some swag èyí tí makeup láàárọ̀ mo ti wẹ̀ orí kójú mi ṣe rekete pretty presentation mi dẹ̀ máa ń bad mi ì dẹ̀ níbẹ̀ fi jà àmọ́ máa fi yẹ ẹ̀pá máa fi bàbá ẹ̀ pa olórí ibú ọmọ òkò ní ẹ tó ti run gbogbo ẹbí wọn ló tiẹ̀ máa fi ń ṣàkóso pé tí màá lọ́kàn nídàálẹ̀ ńkọ́ depression ni tí yóò bá lọ́kàn nídàálẹ̀ yẹn láti ní olóko tó constant olóko tó máa kó bu ẹ whipper náà máa ń pè wọ́n dick whipper wọ́n máa kó bu ẹ jàrà
ṣàrà tó bá jí láàárọ̀ wá fresh bí èmi wè mí sìn ó ti dókó mọ́jú mi ń gọ́ra mi rárá a ṣàrà mi dáadáa wá ojú gẹ́tì nǹkan tí mo mí ni tó bá dóyàn dáadáa láàárọ̀ tó bá máa jí báyìí right angle ni wáyé báyìí ẹni tó bá kọ́kọ́ pàdé kò bá jẹ́ ọ̀tá ẹ̀gan ni ẹ̀rín ló máa fi pàdé ẹ̀ you know bọ́tẹ́yàn bá jí bó ṣe jíyàn olórí burúkú wọn ti mọ̀ pé wọn ò dú ẹ for ages ó sáré kí kámẹ́rà mọ́lẹ̀ irú wèrè tó máa ń gùn ya yín àṣà yìí àwọn wèrè visitor tó máa ń kọlẹ̀kùn kó tó wá ráyàn mú òun ló máa ń ṣe yín yẹn ẹ pẹ̀lẹ́ tí yín gbogbo ẹ̀yin ọmọ ewé ẹ lè stand the fact yẹn pé Àbíkẹ́ Jagaba wọlé wá bá yà yín padà bẹ́ẹ̀ ni mo wọlé wá bá yà yín mi ò rọ́ yà yín mi ò rọ́ bàbá yín mi ìfẹ́ rán àwọn ẹbí yín mo dé sí yín lọ́rùn bí ṣe mọ́ ń dé náà nù ìsáídà kẹ gbà bẹ́ẹ̀ bí ọ̀gá yín ni Àbíkẹ́ má gbà àìgbà yín kẹrin ó lè kọ́ sí ẹ̀mí yín á kọ́ sí ayé yín á kọ́ sí àwọn tó súnmọ́ yín gan pàápàá bẹ́ẹ̀ ni mo sọ torí pé mi ò tọ́ ẹ wèrè ẹ tó dédé gùn ẹ yẹn ìlànà tó jáde yẹn òun ló mú mi rọra fi ẹ pa fẹ́rẹ́fẹ́ bọ̀ mi ì tí ráyé mi ì tí jábọ́ sí ọmọ kí tí n bá ti bínú ó mọ́ ń da mi ì tí bínú lélẹ̀ tí n bá bínú tán kò ní dẹrùn rárá ṣé pé tí n bá fẹ́ múyàn kan mo máa ń dédé múyàn kan pé pé eloquence àǹtí mi ìta sí because mi ìráyè títí ẹ̀ but wọ́n sì mo dìídì kọ́ fún ṣó yìí fún ẹ ni pé ṣó ló fẹ́ ṣorí burúkú ni èmi á fún ẹ ní license orí burúkú máa yẹ kó ṣe orí burúkú yẹn kan lẹ̀ dáadáa máa jẹ́ káyé rí i pé yẹ sórí burúkú wọlé tán jésè fi orí burúkú ṣayé ó fi òfò ṣayé Bukola Evans jésè Anini Gbéwìrì of Manchester olè Muniru Anambali olórí ibú èyí pòmpam èyí pòpòmpam ọmọ àlè àkọ́bí ṣáláwò òvìlérìà kò ní yẹ kò ní yẹ àwọn ọ̀run ẹ̀ òfò tó mi ẹ̀kọ́ ń ṣe ló máa ṣe gbogbo ọjọ́ ayé ẹ̀ Bukola jésè gbogbo èpè tó ṣẹ́ báyìí èmi Àbíkẹ́ bó ti dẹ́ẹ̀dì yẹ forídé pè ní gbogbo yín ẹ ṣe ń ṣe ló ń ṣe lórí ayé yín ló ń ṣe lórí àwọn ọmọ yín ẹ má sọ ní sí mi ẹ bá sọ sí mi automatically ó ti ń ṣe lórí ayé yín so ẹ̀yin fans mi ẹ má bínú pé mi ò ní lè pẹ́ jù báyìí lọ it's just a quick one to respond back to that pitch of a girl called Jesse irú mi kọ́ ni o máa ṣàkárá kò ń ṣe irú ẹ̀ Bukola ta ló dash monkey ẹ ní banana ìwọ bíi ti báwo nínú gbogbo èèyàn òfò ló máa ṣe ó sọ fún gbogbo ẹ̀yin èèyàn mo ní aṣọ ńlá kọ́ lèèyàn ńlá ẹ make sure pé clean jáde appear your best it does not matter where you got your stuff from what store I wear Primark I wear Matalan I do Zara I do Mango I shop across anything that suits me who cares what shop is coming out from just make sure you look presentable ẹ look nice ẹ appear best yín ìyẹn ló ṣe kókó nígbà tá a kì í ṣe olórí burúkú ọmọ òfò Gbéwìrì jésè tó ní ojoojúmọ́ lòun fi ń gbé designer ẹ wọ gbogbo designer yín náà wọn ò rí lára yín ẹ tó gbogbo ẹ látòkè délẹ̀ kò sẹ́ni tó rí wò ya yín Àṣàbí náà wò Tókunbọ̀ Esther ọmọ Abọ́dẹrìn á lóun wọ designer gbogbo àrí jágbajàgba tí wọn bá ti gbé gẹ̀ẹ́sì báyìí kán gbé sí nígbà tán kọ Ìyá Dèjì alámọ̀là kàǹtìnì lẹ́kọ̀ọ́ tán máa ṣe máa ń kọ́ gbòdìgìdì lọ́mọ no you know rádaràdà ní gbogbo ìtẹ̀ ń ṣe yẹn tó bá ra àwọn ọmọ mi tán fẹ́ wọ designer wo wọ́n ní bíntín báyìí lọ́ọ́ bí ó gé ó lè jẹ́ etí aṣọ wọn kínkínní tẹ́ pé ẹ ní rí ẹ má tẹjú mọ́ kó tó rí pé wow she's actually carrying Mimi she's carrying Dada ó ṣe wàá rí àwọn orúkọ wọn or she's using Marc Jacobs she's who cares ó ní ìrun aṣọ ló máa ń wòrun aṣọ irú wa kọ́ ni irú ìwọ játijàti ìwọ olóòórùn ọmọ tí nǹkan kan òbí wọ́n tí ìyá ẹ̀ ò fara kan designer rí tó fi kú tó jẹ́ pé sílíkì òun ni ìyá ẹ̀ wọ̀ kún funfun ni ìyá ẹ̀ wọ̀ tó fi kú Bukky Jesse òfò ló máa ṣe àwọn tó bí ẹ fi designer wọ̀n ní ara wa bàbá ẹ̀ kówó sẹ̀lẹ̀ jẹ kékeré ló ti ń jí owó ìdá mẹ́wàá nínú ṣọ́ọ̀ṣì sẹ̀lẹ̀ náà wọ́n ní Gbéwìrì gidi ní first class Gbéwìrì gbogbo àwọn ọmọ ìjọ bàbá ẹ̀ náà sọ pé Bukky Jesse tí wọ́n bá gba ìdá mẹ́wàá tán wọ́n ní wọ́n á rí kó ti dé ìdajì àwọn ẹlòmíín ṣiṣẹ́ wọ́n wá san ìdá mẹ́wàá fún ṣọ́ọ̀ṣì wo lórí burúkú ọmọ òfò ọmọ olùṣọ́ ìwọ ń gbé gbogbo ìdá mẹ́wàá ní ìdá mẹ́wàá ò ń jí kó olè yẹn ló wá mú ẹ lára dàgbà yìí olè yẹn ló mú ẹ lára láti kékeré ló ti ń jí gbogbo àwọn tó mú ẹ rí ni wọ́n kàn fáwọn ẹ pé olè gidi ní ẹ ó rí pé olè bọ́ nú ẹ má wàá Gbéwìrì nǹkan o gbogbo àwọn kọ́sọ́mà tí fẹ́ fún ẹ náà má jí nǹkan wọn má jí aago wọn tó rà gbọ́ para àwọn gúrùpù ẹ náà jí Rolex rí o ó lè ní gbogbo yín ọmọ bá ní àtọ̀rọ̀ lèmi Àbíkẹ́ Jagaba orí mi látòkè délẹ̀ sórí gbogbo ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ simplicity works for me so well this is me simple yìí mọ makeup yìí mọ gbé designer bẹ́ẹ̀ gbé fún mi kó lè má mọ̀ mi lára kò yí ẹ torí ó máa níbẹ̀ ṣe ń gbé designer bóyá yàn máa gbé gẹ́gẹ́ báyìí
ìsìnmọ́ gbé ṣẹ́jẹ́ yàrá máa gbé Primark àti kílẹ̀ ní máa tún wọ̀ yẹn ná £5 per blouse. Mo like ẹ burúkú òrírò èyí tí mo wà yìí. Ó fine burúkú Zara ní bí i £7.99 ni mo rà. Orí mo wá rọra gbé sí orí jeans Zara. Mi ìfẹ́ designer, mi like wàhálà láyé mi bó ṣe rí mi. Èèyàn kan fún mi glasses designer. Ó bẹ̀ mí pé kí n wọ̀ tì. Sórí àwọn gẹ̀ẹ́sì oníránpẹ́ tán bá mi rà wá láti Amẹ́ríkà tán máa ra kọ sí tíntìní. Ó ti mọ́ mi lára. Kí n ṣe illiterate bíi tiẹ̀, mi ò ń ṣe ọmọ ojú ọ̀rọ̀ lárí mọ̀ ní Miss Road. Nǹkan tí yóò bá fara ṣiṣẹ́ fún, ó máa ń gùnyàn ní yàmàyàmà. Ṣóyí ẹ, wọ́n bù mí Rolex, mi rò pé mo ti wọ Rolex yẹn lẹ́ẹ̀mejì, wọ́n tún fún mi ní Rado beautiful wristwatches. Kí ni mo wọ̀ yìí? H&M. Ó wà níbi tí mo kò sí. Because mi ń ṣe impressionist bíi titi yín. Mi ń ṣe impressionist. Mi mọ̀ ṣe. Tí má sọ pé simplicity works for me, it does a lot. Because mi ò ń ṣèyàn tó máa ń jáde heavily gbàgbàgbàgbà. Ẹni tó bá mọ̀ mí, wọ́n á sọ fún mi pé Àbíkẹ́ Jagaba, ìwọ̀nba ni makeup ẹ̀ náà ìwọ̀nba ni. Ó mọ̀ pé tí wò bá ti délé àwọn makeup artist ò lè jáde. Wọ́n máa bẹ páàkì gbogbo eyín ẹ̀, wọ́n á fìlì eyín ẹ̀ kó tó bọ́ta, wọ́n á fìlì ojú ẹ̀ náà. Olórí ibú ọmọ òfò ṣàlàwọ̀ wọ́n náà ti ń ṣàlàwọ̀ bó ọmọ àdánù bí wọ́n bá tẹ̀ ti ń jalè ó máa ń pàràwọ̀ èèyàn ni. Ó lè first class nìyẹn, onídọ̀tí nìyẹn. Má wàá gbé mi nǹkan o. Ẹ̀yin ọmọ ayé, mo love fún yín bàjẹ́ bàjẹ́. Thanks for coming out to listen to me. I'll be coming out tonight again, definitely. Tonight again for her. So when you see my notification, you join me on time. Till I get to see you guys later today again. I love you all, AJ Team Worldwide. We are the best, the leading team. We lead and others follow. I'm sorry for not acknowledging you individually, but I can see each and every one of you online with me. I love you all. I didn't get to about me. Well done, Dorcas ọmọ ní ẹ. Bí n bá ṣe tán Dorcas yóò tún continue pẹ̀lú Jesse. Òfò ló máa ṣe. Bukola Evans ní Jesse. Ire o. You see, ọ̀rọ̀ rọ̀ mí lọ́rùn mi ní jáde bí onílágàtìn bí titi ẹ. Bye guys. Bye bye. I gotta go shopping now.